Òkè Abọ́là 2024. Àwọn wo ni wọ́n wà ní Òkè Abọ́là? Àwọn wo ni wọ́n máa ló ń bá ń bẹ̀? Àwọn àṣírí yìí mo fẹ́ tú fún àwa tí a jẹ́ Yorùbá tí a sì ń gbọ́ àgbọ́yé mi dáadáa. Ẹ bá mi share fídíò yìí dáadáa, ẹ jẹ́ bá mi comment. Mo fẹ́ tú àṣírí Òkè Abọ́là eléyìí tí ó wà ní ìlú Abẹ́òkúta, níbi tí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n ti parapọ̀ tí wọ́n ti ń ṣe ọdún ìṣẹ̀ṣe wọn ní ọdọọdún. Bẹ́ẹ̀ ni, kò sí ìlúkìlú àbí agbolékè agbolé eléyìí tó wà nílùú Abẹ́òkúta tí kò ní fi ẹsẹ̀ ba orí Òkè Abọ́là, ìyẹn tó bá jẹ́ pé ó gbà fún ìṣẹ̀ṣe ní lóòótọ́ àti lódodo. Àwọn àṣírí tí mo wá fẹ́ yọ jáde ń bẹ̀, ìyẹn lórí títí Òkè Abọ́là títọdún yìí, máa sọ̀rọ̀ nípa àwọn ìlú sílùú ní àwọn tí wọ́n lọ sí Òkè Abọ́là, bí wọ́n ṣe débẹ̀ àti àwọn nǹkan tí a rí ń bẹ̀. Bẹ́ẹ̀ ni, gbogbo àwọn tí wọ́n jẹ́ olúwo ní ìpínlẹ̀ Ògùn, ẹni tí ó jẹ́ olúwo Ifá ní ìpínlẹ̀ Ògùn wọ́n wà ń bẹ̀, àti aṣojú gómìnà ìpínlẹ̀ Ògùn wọ́n wà ń bẹ̀, àwọn ọba alọ́ba, àwọn ọba aláké, gbogbo wọn ni wọ́n wà ń bẹ̀. Kódà àsìkò yìí kí gbogbo àwa tí a jẹ́ olólùfẹ́ mi káàkiri gbogbo àgbáyé, gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ máa ń share àwọn fídíò tí n bá ti ń jù, máa ń bá mi comment, ẹ ṣé mo dúpẹ́ o. Kí ni àwọn nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀? Mo kí gbogbo àwa tí a jẹ́ Yorùbá, pàápàá àwa tí a gbá iṣẹ́ àṣà àti ìṣe wa dání, eléyìí tí ó fi ń jẹ́ pé ìṣẹ̀ṣe wa ó ń gbèrú sí ní ọ̀pọ̀ ìgbà àti ní àwọn àsìkò bá àsìkò. Mo kí gbogbo àwa tí a jẹ́ Yorùbá, àwa láwo, àwa ládéládé, mo kí gbogbo wa nígbà tí à ń ṣe ọdún ìṣẹ̀ṣe káàkiri gbogbo ilẹ̀ Yorùbá, àti àwa Yorùbá tá wà ní òkèèrè káàkiri tí a ṣe ọdún ìṣẹ̀ṣe wa. Lágbára Ọlọ́run, gbogbo ẹ̀ yóò padà dùn láyọ̀ àti àlàáfíà. Kí ni àwọn àṣírí eléyìí tí mo fẹ́ máa tú lọ́jọ́ tòní? Mo fẹ́ máa tú àṣírí nípa Òkè Abọ́là, ẹ̀yẹn ní inú ìṣẹ̀ṣe nílùú Abẹ́òkúta. Ibẹ̀ ni Òkè Abọ́là yìí wà. Wọ́n máa ń bọ Òkè Abọ́là yìí ní gbogbo ìgbà tí wọ́n bá ń ṣe ọdún ìṣẹ̀ṣe. Kí ni àwọn ìgbàgbọ́ tí àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe tí wọ́n gbàgbọ́ nínú Òkè Abọ́là yìí? Kí ni àwọn nǹkan tí ó wà ní Òkè Abọ́là yìí? Mo kí gbogbo àwa tí a jẹ́ olólùfẹ́ mi, àwa tí a jẹ́ Yorùbá tó jẹ́ pé àgbọ́yé wà nínú nǹkan tí mo bá ń sọ pẹ̀lú yín, ẹ ṣé mo dúpẹ́. Ẹ jẹ́ ká wá máa fi ọkàn bá lọ, nítorí ó ní àwọn nǹkan tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Mo fẹ́ sọ̀rọ̀ nípa Òkè Abọ́là ìyẹn ní ìlú Abẹ́òkúta. Màá tún wá sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe, ìyẹn tí gbogbo àwa tí a jẹ́ Yorùbá káàkiri ta nígbàgbọ́ nínú ìṣẹ̀ṣe, ọ̀rọ̀ wà nílẹ̀ tá a fẹ́ bára wa sọ. Mo fẹ́ máa sọ ìdí àwọn àṣírí eléyìí tí mo fẹ́ mú wá lọ́jọ́ ti tòní. Mo fẹ́ sọ̀rọ̀ pé kí ni ìtumọ̀ Òkè Abọ́là yìí? Kí ni ìtumọ̀ ẹ̀? Tá a bá wò dáadáa, a rí àwọn èrò tí wọ́n pọ̀, àtọkùnrin àtobìnrin, ọmọdé àgbà, òyìnbó, àwọn ọba, àwọn olóṣèlú káàkiri gbogbo ilẹ̀ òní wọ́n wá sí ìlú Abẹ́òkúta láti wá ṣe ọdún ìṣẹ̀ṣe. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ fàyọ ń bẹ̀ gangan ni pé àṣírí wo gangan ni àwọn oníṣẹ̀ṣe yìí tí wọ́n ní ìgbàgbọ́ lé lórí tí wọ́n fi ń lọ sí Òkè Abọ́là? Ibẹ̀ gangan láti wá mú ọ̀rọ̀ fún gbogbo àwa tí jẹ́ pé a fẹ́ farabalẹ̀ gbọ́ àṣírí tó wà nínú ẹ̀. Bẹ́ẹ̀ ni lórí òkè yìí, orí Òkè Abọ́là yìí,
àwọn àsọtẹ́lẹ̀ ó jáde nínú Òkè Abọ́lá, àwọn àsọtẹ́lẹ̀ ó jáde sí orílẹ̀-èdè Nàìjíríà lápapọ̀ fún àwa tí a jẹ́ olóṣèlú àti àwa ọ̀dọ́. Òkè lọ́hùn débi tó pọ̀ sí pé ìṣàkóso wọn máa tù wá lára o. Mo ní ọ̀rọ̀ tó ń kọ mí lóminú lórílẹ̀-èdè yìí, òun ni ọ̀wọ́n gbogbo nǹkan eléyìí tó ti mú gbogbo nǹkan lóríkodò. Gbogbo alámọ̀ yìí pé tí nǹkan bá ti wọ́n ní ìlú, ìjìyà ó wà fún àwọn tí wọ́n gbé inú ìlú náà, àti pé gbogbo àwọn nǹkan yìí òun la ò lè ṣe láì má lò. A lè fẹ́ kí á mọ̀ yìí pé ìpalára tí ọ̀wọ́n gbogbo tí ó ṣe lára ìlú ó pọ̀ ju rere tó wà ń bẹ̀ lọ. Àwọn nǹkan tí ó ń fa ọ̀wọ́n gbogbo nǹkan akọsíbẹ̀, lára àwọn nǹkan tí nǹkan yìí tó ti dá sílẹ̀ wọn ni wípé a ò kí ń rí ọjà tó yẹ ká rà, a ò kí ń rí wọn mọ́. Àwọn tí a bá tún rí owó wọn ti máa ń pọ̀ jù. Bákan náà eléyìí ó máa ń jẹ́ kí gbogbo àwọn tí wọ́n ń kọjá wọlé, owó tí wọ́n máa ń fi lé ọjà tí a máa ń rà ó ti máa ń pọ̀ jù fún wa. Àti wípé nígbà kan náà tí nǹkan bá ti wọ́n jù nílùú, ọrọ̀ ajé tó wà nílùú ó máa lọ sílẹ̀, ìlú ò ní gbèrú dáadáa bó ṣe yẹ àti bó ti tọ́. Mo wá sọ fún wọn, mo ní pé gbogbo àwọn ọmọ tí a kà kalẹ̀ yìí òun ló lè mú kí orílẹ̀-èdè kó máa ní ìfàsẹ́yìn, Ọlọ́run ò ní fà wá sẹ́yìn. Mo ní nǹkan tí wọ́n lè ṣe láti bá wa dẹ́kun gbogbo àwọn ìwà yìí, ó ní pé àwa máa sọ nǹkan tí a fẹ́, ṣùgbọ́n àwọn ìjọba wa àwọn ni wọ́n mọ ètò àti ọ̀nà eléyìí tí wọ́n lè gbà láti bá wa dẹ́kun gbogbo ọ̀rọ̀ yìí. Ifá aládé abáwọn ṣe láṣeyọrí. Mo kí gbogbo àwọn àdó ìlú pátápátá, ẹ jọ̀wọ́ mo bẹ̀ wá mo rọ̀ wá fún protest tí a máa ń jáde fún. Ẹ jẹ́ kí a ṣọ́ ara wa, kí a mọ̀ wípé ilé rere òní gbogbo wa ti jáde wá, ká dẹ̀ mọ ọmọ ẹni tí à ń ṣe. Ifá aládé Olódùmarè abá gbogbo aṣọ ọ̀rọ̀ wa o, àbọ̀wọ́ àbọ̀ ṣiṣẹ́. Òkè Abọ́lá 2024 níbi tí àwọn àgbáríjọ àwọn oníṣẹ̀ṣe ní Abẹ́òkúta tí wọ́n parapọ̀ tí wọ́n gbé ètò kan kalẹ̀, níbi tí àwọn tí wọ́n jẹ́ onífá, àwọn oníṣẹ̀ṣe àti àwọn lọ́balọ́ba, àwọn aládé tí wọ́n gbàgbọ́ dáadáa nínú ìṣẹ̀ṣe. Ọ̀rọ̀ mẹ́la ọba tí ó gbọ́dọ̀ wá àdúgbò lórí ètò àbáṣe lórí ọ̀pẹ́lá. Ìbá ló wá àdúgbò ètò àbáṣe lórí ọ̀pẹ́lá. Ìbá ló wá àdúgbò ètò àbáṣe lórí ọ̀pẹ́lá. Àdúgbò ètò àbáṣe lórí kí a sì ní ọ̀rọ̀ tó tó lọ́wọ́ ẹni tó wà ilé kíkọ́ tó wọ́n tó wà sí orí ẹni tó wà sí nígbà ìjọba ìtúbọ̀ ìwájú ẹni ká lọ dúdú pẹ́ níwájú Olódùmarè nígbà ìtúbọ̀ ìkẹlẹ́wọ̀ ẹlẹ́ka wa tó dá wọn sí ìwòye àmọ̀dú ọ̀pọ̀ òjò lọ́rọ̀ tí ilẹ̀ ti fi mú ọ̀pọ̀ ìjìnlẹ̀ ti jà ọ̀pọ̀ ènìyàn ló ti kú ọ̀pọ̀ ènìyàn lọ́wọ́ ní lọ́sùárì ènìyàn lọ́wọ́ lórí ìbùbílẹ̀ ìsọ̀ tó ti ń bẹ̀rẹ̀ pẹ̀tọ̀ láti wá sí ilé ètò Òkè Abọ́lá. Kódà wọ́n fìdí ẹ̀ múlẹ̀ nígbà tí mi ara ń bára eléyìí tí mo débẹ̀ tí mo rí ààfin ọba Aláké. Ó ní ọ̀pọ̀lọpọ̀ gbogbo ọmọ Ẹ̀gbá ẹ̀yìn nílùú Abẹ́òkúta tí wọ́n ti padà lọ ṣe tá bá sọ pé wọ́n ṣe àbòdí ọdún ìyẹn ti Òkè Abọ́lá ìyẹn ní ọ̀dọ̀ Aláké ti ilẹ̀ Ẹ̀gbá, nígbà tí gbogbo àwọn onífá, àwọn tó jẹ́ olóyè, àwọn ọba aládé àti àwọn tí wọ́n jẹ́ olóṣèlú èèkàn dáadáa tí wọ́n ṣe ọdún ìṣẹ̀ṣe ní ìlú Abẹ́òkúta. Àwọn àṣírí eléyìí tí èmi wá mú wá ń bẹ̀ ni wípé kí ni ìtumọ̀ Òkè Abọ́lá? Kí ni Òkè Abọ́lá? Kí ló dúró lé lórí? Ẹ wá jẹ́ ká wò ó. Ní ọdọọdún ó ní ẹ̀sìn kẹ́sìn tó ti ń wà ní orílẹ̀-èdè yìí tí wọ́n máa ń ṣe ayẹyẹ tiwọn. Ẹ wá wo ọdún ìṣẹ̀ṣe yìí eléyìí tí ó wáyé ní August 20 ti 2024 yìí. Kí ni ẹ̀yin lérò wípé ó lè mú bá ìrànlọ́wọ́ ìdàgbàsókè Yorùbá tí kì bá ń ṣe wípé a fi ń ṣe ti ẹ̀sìn nìkan? Kí ni àwọn ìrànlọ́wọ́ àbí àwọn ìdàgbàsókè kọ̀ọ̀kan
ní eléyìí tó jẹ́ wípé ọdún ìṣẹ̀ṣe yìí eléyìí tí àwa Yorùbá tó jẹ́ pé gbogbo àgbáyé gbà wípé ìran Yorùbá ló ní àṣà àti ìṣe, ṣùgbọ́n ọdún ìṣẹ̀ṣe tí à ń ṣe yìí káàkiri yìí kí ni àwọn ìdàgbàsókè tó fẹ́ mú wá? Ẹ̀yin tèmi níbikíbi, ẹ̀yin tó jẹ́ pé ẹ máa ń mọ nǹkan tí mo ń gbé kalẹ̀ nínú àwọn àṣírí ọ̀rọ̀, ẹ máa fẹ́ kẹ́ bá mi share, kẹ́jẹ̀ bá mi comment, ẹ share ẹ̀ kẹ́ jẹ́ kó lọ fà, nítorí àwa Yorùbá la ní àṣà, la ní ìṣe, la ní àgbékalẹ̀ lọ́wọ́. Òkè Àbọ́là, àṣírí kan tó gbé Òkè Àbọ́là mọ́ òun ni wípé tá a bá dé Òkè Àbọ́là, oríṣiríṣi àwọn olúwo, àwọn apènà, àwọn onífá, àwọn balógun onífá lè máa bá pàdé ńbẹ̀. Orí Òkè Àbọ́là ó dúró fún wípé kí gbogbo àwọn tí wọ́n jẹ́ olúwo, tí wọ́n jẹ́ balógun onífá, kí wọ́n wá síbẹ̀ láti wá súre ọdún tuntun fún ìdàgbàsókè tuntun fún gbogbo àwọn tí àwọn jẹ́ oníṣẹ̀ṣe àti àwọn tí wọ́n bá tún gbàgbọ́ nínú ẹ̀. Ẹ wá wo bí Òkè Àbọ́là yìí ṣe tó, ẹ wo èrò lọ́tún lósì, kódà ẹni tí ó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ògùn, àwọn aṣojú wọn kún bẹ̀ torí láti lè fìdí ẹ̀ múlẹ̀ wípé àṣà àti ìṣe ò parun. Àwa tí a gbé dání, àwa tí a jẹ́ aṣojú àṣà àti ìṣe wa, òun ni ẹ jẹ́ ká fálẹ̀ mọ́, ká sì mọ ibi tí a fẹ́ gbé àwọn ètò wa kà, nítorí wípé àṣírí tó ń bẹ nínú ìṣẹ̀ṣe ó ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹ̀sìn rọ̀ mọ́ tí wọ́n yọ tiwọn lọ́tún lósì láti lè bá fi dàbà bo titi wọn. Ìdí rèé tí mo ní Arambara tí mo wá fi ń sọ̀rọ̀ báyìí wípé gbogbo àwa tí a jẹ́ olúwo, gbogbo àwa tá a jẹ́ balógun onífá, gbogbo àwa tá a jẹ́ olóyè nínú ìṣẹ̀ṣe yìí káàkiri, ẹ jẹ́ kí a wá rí ohun tí a gbé dání bó ṣe ní ìmí tó. Má tún máa mú àwọn lọ́balọ́ba eléyìí tí wọ́n sọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe tí ó jẹ́ wípé ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ní ìgbàgbọ́ pẹ̀lú ohun tí wọ́n sọ. Ẹ jẹ́ kí a gbọ́ díẹ̀ lẹ́nu àwọn ọba aládé eléyìí tí wọ́n sọ ọ̀rọ̀ nípa ìṣẹ̀ṣe. Ẹ jẹ́ ká gbọ́ nípa ohun tí wọ́n sọ. Ó yá, ẹ jẹ́ ká gbọ́. Ó ṣe lè yóò sì máa padà rọ̀. Ìfọ́ sọ pé máa lo ọjọ́ tó tó lọ́wọ́ pé ó sì máa padà rọ̀. Gbogbo àgbà sì máa gbádùn. Ṣùgbọ́n á padà wà lẹ̀. Fún ìjọba, àwọn tó bá gbé ìjọba, àwọn ọ̀dọ́ torí ọgbọ́n ṣé ìjọba máa ń lè ìjọba. Òwúrọ̀ ọ̀gbọ́n bá mi jẹ́, ó ní àgbẹ̀dẹ àṣẹ tí àtẹ̀jẹ̀ mo tán nípa máa ṣe sí ọ̀nà ọ̀rọ̀ láti ọmọdé jù láti ọjọ́ kó dẹ̀ Tá a bá ń sọ̀rọ̀ nípa ọdún ìṣẹ̀ṣe, gbogbo alámọ̀ wípé ní ìlú Owódé-Ẹ̀gbá wọn ṣe fọwọ́rọ́ sẹ́yìn. Bẹ́ẹ̀ ni, nítorí Owódé-Ẹ̀gbá wọ́n wà nínú àwọn tí wọ́n ń tayọ nínú ìṣẹ̀ṣe dáadáa. Tá a bá wá ní ká wo ìṣẹ̀ṣe ọdún yìí, ìṣẹ̀ṣe di ọdún yìí, a rí wípé àwọn tí wọ́n jẹ́ èèkàn ńláńlá nínú àwọn onífá ní ìlú Owódé, òun ni èmi Arambara tí mo láǹfààní láti rí wọn, láti bá wọn sọ̀rọ̀. Wọ́n bá mi sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àṣírí eléyìí tí àwọn máa ń rí ní orí Òkè Àbọ́là ní ọdọọdún tí àwọn bá wá. Ẹ wá jẹ́ ká farabalẹ̀, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí àwọn onífá ti ìlú Owódé-Ẹ̀gbá, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí wọ́n sọ nípa àṣírí eléyìí tó wà ní orí Òkè Àbọ́là ní ìlú Abẹ́òkúta. Ó
ó yá ẹ jẹ́ ká gbọ́. ọmọ ilé ìfẹ́rẹ́ àti pàtàkì ọdún náà ṣe lónìí orúkọ tèmi ní ìfásọ́ndé ṣùgbọ́n ẹgbẹ́ bàbá bá wọ ilé ìlú owó dé ẹ̀gbà èyí ní ọdún ìpa ìjẹsẹ August 20 ó jẹ́ pàtàkì fún àwọn ilé ìṣàbàláyé wọ́n máa lórí ọdún fún ìlọsíwájú gbogbo àwọn ọmọ onígbàṣe ọmọ ìbílẹ̀ ọdún ọwọ́ gbà. ẹjẹ bá wà sọ pàtàkì ọdún tá a ṣe lónìí fún àwọn onífà àti Yorùbá lápapọ̀. à ń ṣe ọdún Ifá gbogbo àgbáyé ọdún Ifá August là ń ṣe bí èmi gbogbo àgbáyé lẹ́gbà gbogbo àgbáyé ọdún Ifá là ń ṣe ló jẹ́ ìṣẹ̀ṣe. ẹ̀ṣẹ̀ ń pàṣẹ bá a dárúkọ ní ẹ̀kọ́ orúkọ mi ni Sunday Suwon babaláwo ìṣòro dẹ́gbà. láti ìjọ Ọ̀rúnmìlà àfàdúrà jagun ẹjọ́ ní kápákpá àbọ̀rúkọ ìlú olóògbé akínyẹ káàbọ̀ o. ẹ jẹ́ ká ṣe ìgbà fún Ọ̀rúnmìlà aláyọ̀ tó ṣe ìgbà fún Ọ̀rúnmìlà ẹ̀yin Olódùmarè orí ẹni tèmi orí ẹtọ́gbọ̀ Ọ̀rúnmìlà ẹni tèmi ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ kí a ti ọwọ́ bọ àgbo wa kí a mú owó tó jọjú láti wá fi dúpẹ́ níwájú Olódùmarè nítorí pé ní ìwòye àmọ́dún gbogbo wa ọ̀pọ̀ ènìyàn míì tí ò lè wá síbí lónìí tí ó wá bẹ́ẹ̀ ni ẹlòmíì tó ti di ẹni ìgbà náà tó jẹ́ pé ìwòye ló tún ẹlòmíì lọ́gbà ẹlòmíì nínú àìsàn tó wà tí ò lè dúró tó ráyè wá sí ibi lónìí ọ̀rọ̀ wa tọ́pá oúnjẹ ọpẹ́ lọ ẹlòmíràn Ọlọ́run tó lọ ní àsìkò tí a wà yìí kí ló wá dé tí àwa lè dúpẹ́ níwájú Olódùmarè gbogbo tí a bá nílé yẹ ká máa fi dúpẹ́ níwájú Olódùmarè jẹ́ kí gbogbo wa tí a tọwọ́ bọ inú àpò wa kí a máa ṣe ìwúre sí nítorí pé ní ìgbà tí ó kọjá ọdún tó kọjá a ò bọ̀ wáwọ̀ yìí ṣùgbọ́n a tún wá pé a tún lé sí ẹjẹ́ kí gbogbo wa kí a mú owó kí a máa fi ṣe ìwúre kí a máa fi bẹ̀rẹ̀ lórí nǹkan tí a fẹ́ níwájú Olódùmarè nítorí pé ìfá bá aṣíwájú Ọ̀rúnmìlà sọ̀rọ̀ ó ní ojú ọ̀rọ̀ òun mójútó adáfọ́ Ọ̀rúnmìlà bàbá bá dúpọ̀ orí àmàlọ́wọ́ òkè ìgbàlẹ̀ ẹ̀kẹ́fọ́n owó gbogbo wá ṣe ìjẹ́bí ojúmọ́ bá mọ́ ẹ̀sùn ẹ̀ bá wa sún síwájú ẹ̀ bá wa sọ́wọ́ bí ọdún bá tó àwọn adúgbò ìgbà tí ọ̀wọ̀ ní ayọ́yọ̀ tẹ̀sí bá dúpẹ́ gbogbo ìkan tí ṣe kí gbogbo ẹjẹ́ kí á yọ owó tí a máa fi dúpẹ́ níwájú Olódùmarè nítorí pé ìfọ́jà tó tó bá aṣíwájú Ọ̀rúnmìlà sọ̀rọ̀ ó ní gbogbo ìgbà tí ìgbà ní kí a máa fi dúpẹ́ níwájú òun ó ní mọ́níkà sọ̀rọ̀ mọ́níkà tó kẹ́kẹ́ tó kẹ́ àlàmọ́lá ìkọ́ni ó ní ọmọ ẹkú wá jí ó ní ọmọ ẹkú wá ṣọpẹ́ ọmọ ẹkú ló wò ní ṣọpẹ́ wọ́n ní ikú pátẹ́ ikú òkú ló máa bá yòó ní ọmọ ẹkú ìmọ̀níkà ṣọpẹ́ ká ṣọpẹ́ làwọn wọ́n ní tí ọmọ ẹjẹ́ bá jí wọ́n ní kí ọmọ ẹjẹ́ máa wá ṣọpẹ́ tí ọmọ ẹjẹ́ ló wò ṣọpẹ́ wọ́n ní ikú ìwòye bí ìgèrè ló máa bá yòó ní ọmọ ẹkú oníkàjọpẹ́ kájọpẹ́ yóò wọ́n rà máa ń lówó ká máa ṣe àdúrà sí i. wọ́n ní tí ọmọ ẹyẹ bá ní kúrò sí ọ̀fẹ́ abọ́lájọdún yìí. àdúgbò tèmi nígbà tó bá di wòye ọmọdún tó wọ́n fún àwọn lọ́dún náà ní ká tún wá lọ́dún tó mọ̀. ó pẹ́ náà wá dé. wọ́n tí ọmọ bọ̀ tí ìlú wọn pé wọ́n á máa mú lọ́dọ̀ wọ́n fi ṣe ìlú rẹ̀. ẹ bá ọ̀rẹ́ tó tún tó tutù báyìí lọ́pàá ní ọdún tó mọ̀ tó bá bá di wòye ọmọdún. ẹ má lé ti lé owó tàbá ti mú owó ti lé ọmọ kó o ti lé ẹ̀rí fún bàbá wa kó o ti tọ́sí báyìí láti lọ fún wọn ẹ̀jọ́. ó pé owó ọgbẹ́ làmì náà owó ọgbẹ́ làmì náà kò sówó kò sówó ẹlẹ́yà lápò wa owó ọgbẹ́ làmì dá owó ọgbẹ́ là ń dá nílé ẹ̀kọ́ owó ọgbẹ́ làmìlá o kò sówó ẹlẹ́yà lápò wa owó ọpẹ́. ọpẹ́ mo wà dúpẹ́ tèmi bí a bá ṣe ní lóore ọpẹ́.